lọ àbí ò lọ ó lọ àbí ò lọ ó lọ. tá a bá dákẹ́ àfẹ́ kan rí wa pẹ̀lẹ́lẹ́dẹ̀ ní ìmájì kí máa bá Portable wági kí rẹ́kọ́dì la máa lọ. mo ti sọ náà tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ Yẹmí Ẹlẹ́ṣọ̀ ò dáa ilé tí Yẹmí Ẹlẹ́ṣọ̀ sọ̀rọ̀ I'm not competing with anyone but gbà tó dé mi ìfẹ́ bọ́lẹ̀ may no be like say person dey no but mo ti mọ gbogbo àwọn ọmọ gbogbo tó fẹ́ sọ òun lówó òun lọ London òun ní Benz kò jù bẹ́ẹ̀ lọ àwọn kò ní jù yẹn lọ gbogbo achievement wọn nìyẹn ìwọ̀n tó ṣe ń bà bẹ́ẹ̀ gan ṣé kò wá sọ fún wa lóyún online pé òun ti gbá fóun bàbá òun ṣàwó fún ṣe ẹ ti sọ̀rọ̀ sí bàbá ẹ̀ lọ́rọ̀ ẹ máa wá dùn mí ẹ ti sọ̀rọ̀ sí gbogbo ìyàwó tó ní ọ̀rẹ́ á dùn mí kí wetin dey tell me kò sí kankan tó wà òkè inú àwọn tó ń fẹ́ tán bá wà òkè wọn ní fẹ́ ebi ló ní wọn dọ́dọ̀ ẹ̀. Portable ló fàjà ni but he never sabi fàjà. tán bá wà ń bíbà ẹ̀ kán máa gbọ́ gbogbo àwọn ìyàwó tó fẹ́ ebi àìrí kan ṣèkan ló lé wọn dọ́dọ̀ ẹ̀. ẹ̀yin tèmi Yẹmí Ẹlẹ́ṣọ̀ náà ti jáde o wàá bú Portable bí Portable ṣe bú tó bú bàbá rẹ̀ ní àná Yẹmí Ẹlẹ́ṣọ̀ náà ti jáde o wàá bú Portable ó ní wípé gbogbo àwọn ìyàwó tó fẹ́ wípé gbogbo wọn àìríkànṣe kan ló jẹ́ kí wọ́n fẹ́ Portable ó ní kì í ṣe pé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ìfẹ́ owó ni wọ́n bá dé ọ̀dọ̀ rẹ̀ ó ní èèyàn tó ṣe nǹkan fún bàbá rẹ̀ tó tún jáde wá sọ àwọn ọ̀rọ̀ tí Yẹmí Ẹlẹ́ṣọ̀ sọ nìyẹn jẹ́ ká gbọ́ látẹnu rẹ̀. finúfídọ̀ fẹ́ ebi ó máa sọ fún àwọn ìyàwó tó wà lọ́wọ́ ẹ̀ wọ́n ní good qualifications wọ́n níṣẹ́ gidi wọ́n kàwé wọ́n á fẹ́ that dirty one possible now. Ebi if the wives tẹ́ bá wà bí bàyẹ máa gbọ́ Ọlọ́run ayọ̀ yín nínú ìtẹ́ kó sí ebi ló lè yín débẹ̀ ebi. Portable no sabi do fàjà he wan fàjà but he no sabi. èmi ò fàjà òun kò ṣe fàjà ni Portable nǹkan tó ń fi gbélé ayé nìyẹn if he's not talking about anyone ọ̀tẹ̀yìn ò bá sọ̀rọ̀ ń pa ẹ̀ ní gbúrò ẹ̀ ní tó wá bí nìyẹn. nǹkan kó máa dárántì náà àtọ́jọ́ tó ti ń dárántì kí ló trend ní gbogbo tó ń sọ 3 months ago ni mo unfollow ẹ because it was ó ti ń kíní yẹn I mean gbogbo wọ́ọ̀lù mi it was becoming a normal WhatsApp channel ẹjọ́ ojoojúmọ́ I mean the feed was getting boring I had to remove him mi ò follow ẹ mọ́ mo ti yọ ó sẹ́ anybody tó ń gbọ́ nǹkan tó ń sọ kò sẹ́ anybody bọ̀ ó máa fẹ́ bí yẹn wà tábà wá ṣeré àwọn tó kójọ yẹn wà jẹ́mi ìgbẹ́ lọ́nà ayé mi mo lówó lọ́wọ́ jù ẹ lọ Yẹmí Ẹlẹ́ṣọ̀ tó bẹ́ẹ̀ yẹ kó máa kàwé afẹ́ tó ṣẹ́mi o yẹ kó lọ́ọ́ máa ṣẹ́mi ẹ lọ abẹ́rẹ́dà ìjẹ́dà ọmọ kan máa kàwé ó máa fẹ́ káàpẹ̀ òṣàrí ní ìṣẹ́ dáadọ́ kò ní jẹ́kẹ̀yàn wí wèrè ní Yẹmí I sabi you very well I sabi this one na olóòrùn náà olóòrùn ìwé yẹn jẹ́ fi bẹ́ẹ̀sì mi hàn ẹ́ jẹ́ fi bẹ́ẹ̀sì tó ṣàṣọ fún mi hàn ẹ́ orí ẹ̀ olóòrùn wo bó ṣe rí. I'm in my paradise. Where is your paradise? ìgbà tó di Portable lọ di gbogbo mẹ́sẹ̀gì ẹnu DM eléyìí ìgbà tó ṣe ṣàṣeyàn lọ di gbogbo mẹ́sẹ̀gì ẹnu DM eléyìí tó ń bẹ̀rẹ̀ pọ̀ fẹ́ wà náà fẹ́ bí ní sáà eléyìí. àbókù fẹ́ pa ìwọ tó máa ń bẹ̀ mí DM mi àbóyáwé lọ́pẹ̀ lọ́wọ́ àwọn tí ní ẹ. àwa ti ń jorúkọ kí yẹn tó dé I was never in your DM. ọmọ fowó invite mi sí fíìmù ni gbẹnu sáwọn bàbá ẹ àwa ti ń jorúkọ kí yẹn tó dé. tẹ́lẹ̀ tó ń jẹ ni ẹ pẹ̀lẹ́ ọmọ tó bọ́lá ńlé orí ẹ burú olóṣì ẹlẹ́nu èmi mo ní kí bàbá ṣé èmi mo ní kí bàbá ẹ useless ni. olóṣì pẹ̀lẹ́ ọmọ bàbá wèrè ọmọ bàbá ní tíátà. ìgbà tí bàbá tèmi ń ṣiṣẹ́ ibo bàbá ẹ wà. pẹ̀lẹ́ ọmọ bàbá ní tíátà. olóṣì ibo ni bàbá ẹ wà. bàbá ní tíátà mọ́tò mélòó ni bàbá ẹ wá ní o. àti bàbá ẹ náà bàbá ẹ lé sọ wà níbẹ̀ pọ́nlé. ó fẹ́ fi bàbá ẹ lé sọ wà níbẹ̀ pọ́nlé. torí mo lówó ju bàbá ẹ lọ ìwọ àtọ́bá jọ́ ní pọ́pátì àti ti bàbá ẹ àtòkò ògo àti bàbá ẹ náà mo tún lóko jù yá ẹ lọ sórí ẹ kú. yàtọ̀ sí yẹn kí ló tún ní yàtọ̀ sí yẹn kí ló tún ní. bàbá ẹ ò gbowó lápú music. ṣé bàbá ẹ gbowó lápú music ni. ó gba ti YouTube ṣé fíìmù tí láti ẹ ń ṣe ṣé òyìnbó ń sanwó fún wọn ni. òyìnbó ló sanwó YouTube o. yàrá ní àlọ́kà. òyìnbó ló sanwó YouTube. ó ní burú ẹ máa pọ̀ nílé kẹfà gbọ́dọ̀ nílé ṣé ìdẹ́ pé fíìmù dẹ́ ṣe ẹ̀rí fíìmù ṣe TikTok kàlẹ́ wá padà ṣe ṣé ní burú ni. ó ṣàfẹ́ sọ̀rọ̀. sẹ́nu sáwọ́ ẹnu wèrè Yẹmí Ẹlẹ́ṣọ̀ kò lẹ́sọ̀ lọ́rùn. ọlọ́run ló ní òkè ẹ̀ lówó.